Ní alẹ́ òní, Mínísítà fún Iṣẹ́ Òde, Agbára àti Ilégbèé Babátúndé Fáṣọlá fi ń dá àwọn ènìyàn lójú nípa píparí àwọn iṣẹ́ àkànṣe tí ìṣèjọba àná pàtì. Gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Ambode gbé òṣùbà fún gómìnà ìpínlẹ̀ náà fún àṣeyọrí rẹ̀ lásìkò tó wà lórí ìṣèjọba. Gómìnà Ifeanyi Ogunanyi ṣe ètò ìrànwọ́ owó fún àwọn ọlọ́jà ní ìpínlẹ̀ Enugu. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí ti dá àwọn òṣìṣẹ́ wọn kan dúró tí àjọ EFCC fi ẹ̀sùn kàn. Ẹ kú dédé wòye jákèjádò bí tẹ́ láǹfààní láti máa wo tẹlifíṣọ̀n Orísun. Ìròyìn jákèjádò ló ń kàn sí yín. Elijah Adégòkè ni yóò máa tọ́kùn ìròyìn ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde, agbára àti ilégbèé alàgbà Babátúndé Fáṣọlá lópin ọ̀sẹ̀ tó kọjá ti fohùn lédè wípé ìjọba àpapọ̀ ti pinnu lórí rírí dájú pé gbogbo àwọn iṣẹ́ àkànṣe tí ìjọba àná pàtì ni àwọn yóò parí láìpẹ́ láì jìnnà láti túbọ̀ mú ayé dẹrùn fún tẹrútọmọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò ṣíṣí aṣọ lójú eégún ètò ilé kíkọ́ 100 tí iléeṣẹ́ Federal Mortgage Bank of Nigeria ṣe ìrànwọ́ rẹ̀. Àwọn ilé ọ̀hún tí wọ́n kọ́ sí òpópónà Ògbómọ̀ṣọ́ sí ìlú Ìlọrin ni alákòóso Fáṣọlá sọ wípé yóò túbọ̀ mú ayé dẹrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú pé iṣẹ́ àkànṣe ọ̀hún ní ìṣàkóso tó kọjá ti bu ọwọ́ lù ní ọdún 2014 ṣùgbọ́n tí wọn kò parí rẹ̀. Ó sọ wípé ìṣàkóso ààrẹ Muhammadu Buhari ti ṣe ìlérí láti rí wípé gbogbo àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún ni ó di píparí ní ọdún 2017 tá wà nínú rẹ̀ yìí, àti wípé àyípadà kì í ṣe iṣẹ́ ọjọ́ kan ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni àyípadà rere yóò máa bẹ̀rẹ̀. Fún ìdí èyí, ó wá ń pàrọwà sí ọmọ olúkúlùkù orílẹ̀-èdè Nàìjíríà láti kọ́ sùúrù pẹ̀lú ìṣàkóso ààrẹ Muhammadu Buhari. Lákòótán ọ̀rọ̀ alákòóso Fáṣọlá wá ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ lórí mímú ìtẹ̀síwájú dé bá ilẹ̀ bàbá wa. Gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Ambode kí ìṣèjọba gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí tó tún jẹ́ alákòóso fún iná mọ̀nàmọ́ná, iṣẹ́ òde àti ilégbèé alàgbà Babátúndé Rájí Fáṣọlá fún gbogbo àṣeyọrí rẹ̀ lásìkò tó fi wà lórí ipò fún ọdún 8 gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkó. Ambode tó sọ ọ̀rọ̀ yìí lásìkò tí ó ń gba àlejò alákòóso Fáṣọlá àti àwọn lọ́gàlọ́gà ní iléeṣẹ́ náà ní àlejò ní ilégbèé ìjọba ní Aláùsá ní Ìkẹjà. Gẹ́gẹ́ bí gómìnà Ambode ti sọ, ó ní ó jẹ́ nǹkan ìwúrí láti gba mínísítà ọ̀hún lálejò fún ìgbà àkọ́kọ́ tó ti fi ọ́fíìsì sílẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2015. Nínú ọ̀rọ̀ tí ó sọ, ó ní lórúkọ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Èkó, àwọn kí ọ̀gbẹ́ni Babátúndé Rájí Fáṣọlá, ẹni tí ó jẹ́ gómìnà ọ̀hún ní ìgbà kan rí tó ti di mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde, iná mọ̀nàmọ́ná àti ilégbèé káàbọ̀ sí àárín wọn síbi tí ó ti fi sílẹ̀ láti bí oṣù 22 sẹ́yìn. Ẹ̀wẹ̀, gómìnà kí Fáṣọlá kú iṣẹ́ ribiribi tí ó ṣe pàápàá ìfarajìn rẹ̀ fún ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ohun mèremère tí ó ṣe lásìkò tó wà lórí àlééfà, wípé ẹsẹ̀ rẹ̀ ni àwọn ń tẹ̀lé tí àwọn yóò sì mú ìtẹ̀síwájú dé bá ìpínlẹ̀ Èkó. Gómìnà ìpínlẹ̀ Enugu Ifeanyi Ogunanyi ti ṣe ètò owó ìrànwọ́ 50 fún àwọn ọlọ́jà kéékèèké ní ìpínlẹ̀ ọ̀hún láìpẹ́ yìí. Ètò yìí ló wáyé níbi ètò ìdíje ìyíkoto kejì ọlọ́dọọdún tí ìṣèjọba gómìnà Ogunanyi gbé kalẹ̀ lábẹ́ àsíá Enugu State Traders Empowerment Scheme. Ní 100 àwọn ọlọ́jà ti jẹ ẹ̀bùn owó 50 ẹnìkọ̀ọ̀kan wọn. Ó tẹ̀síwájú pé gẹ́gẹ́ bí àyàn láti mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè tún tẹ̀síwájú, pàápàá láti gbèrú sí i, ni àwọn fi ṣe ètò ìrànwọ́ owó fún àwọn ọlọ́jà yìí. Ṣẹ̀ṣẹ̀ṣẹ̀
nínú ọgọ́rùn-ún àwọn ọlọ́jà yìí dùn tí wọ́n jẹ àǹfààní owó náà ní ọjà Ugegi àti ọjà Nsukka. Gómìnà Ugwuanyi wá pàrọwà sí àwọn tí wọ́n jẹ àǹfààní owó náà láti lò ó lọ́nà tó tọ́ àti èyí tó yẹ sídìí okòwò wọn láti túbọ̀ gbèrú sí ju ti tẹ́lẹ̀ lọ. Ìjọba ìpínlẹ̀ Enugu ṣàlàyé pé ètò náà jẹ́ 60 mílíọ̀nù lọ́dọọdún tí àwọn ṣe ìrànwọ́ rẹ̀ fún àwọn ọlọ́jà láti lè fi ṣe kóríyá fún wọn, àti wípé mílíọ̀nù márùn-ún lóṣooṣù ní ìjọba ìpínlẹ̀ Enugu yóò máa tàrí síta láti lè fi ṣe ètò ìrànwọ́ fún àwọn ọlọ́jà ní ìpínlẹ̀ Enugu. Ní báyìí a kàn sí ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí Adédèjì yóò máa jábọ̀ ròyìn fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé lásèjì rẹ̀ lópin ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá ti gbẹ̀mí àwọn èèyàn 5 táwọn yòókù sì farapa yánnayànna. Lára àwọn èèyàn tó kú láti rí ògbóǹtarìgì oníròyìn níléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn tó jẹ́ tìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun OSBC nílùú Òṣogbo Nathaniel Abímbọ́lá lẹ́ni táwọn ọ̀rẹ́ rẹ̀ ní ó ṣẹ̀ṣẹ̀ pé ẹni ọdún 52 lọ́jọ́ 26 oṣù keje ọdún yìí. Abímbọ́lá jẹ́ akẹ́kọ̀ọ́ jáde níléèwé fásitì ti ìlú Ìbàdàn tó sì ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun láti bí ọdún 10 sẹ́yìn. Àwọn 4 tó tún kú pẹ̀lú Abímbọ́lá ni wọ́n jẹ́ ọmọ ìjọ Celestial Church of Christ Ayétòrò nílùú Òṣogbo. Gbogbo àwọn tó wà nínú ọkọ̀ akérò elérò 18 ọ̀hún la gbọ́ wípé wọ́n lọ sí ìlú Ìmẹ̀kọ tí ń ṣe olú iléeṣẹ́ ìránṣẹ́ Celestial Church of Christ fún ìpàgọ́. Ọkọ̀ ọ̀hún ni wọ́n ló sọ ìjánu rẹ̀ nù kó tó lọ forí sọ ọkọ̀ iléeṣẹ́ àpọ̀ntì Coca-Cola. Àwọn tí wọ́n fara pa ni wọ́n ń gba ìtọ́jú nílé ìwòsàn ìjọba nílùú Ìbàdàn àti nílùú Ìkirè. Ẹ̀wẹ̀, gómìnà Arẹ́gbẹ́ṣọlá ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ikú Abímbọ́lá. Èyí jẹyọ nínú iṣẹ́ ìbánikẹ́dùn tárẹ́gbẹ́ṣọlá fi ránṣẹ́ eléyìí tó lùdarí ètò ìbáraẹnisọ̀rọ̀ àti ìlànà àmúlò lọ́fíìsì gómìnà alàgbàsẹ̀mí ọ̀kan làwọn fọwọ́ sí nílùú Òṣogbo. Àtẹ̀jáde ọ̀hún fi léde pé ikú Abímbọ́lá jẹ́ àdánù ńlá fún iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó jẹ́ tìjọba. Bẹ́ẹ̀ gẹ́ ni ikú Abímbọ́lá bá ní lójijì àti ìbànújẹ́ ńlá látàrí pé Abímbọ́lá ti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tó ṣe é fọkàn tán nínú iléeṣẹ́ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀. Ó fi kún pé ọ̀rọ̀ yìí làwọn máa fi tu ara àwọn nínú pé ikú jẹ́ dandan fún gbogbo ènìyàn, òpin ó sì dé lọ́jọ́ kan nígbà tí àkókò oníkálukú bá tó. Gómìnà Arẹ́gbẹ́ṣọlá wá rọ iléeṣẹ́ OSBC láti ní ìbàlẹ̀ ọkàn kí wọ́n sì fi ọkàn ìgbàgbọ́ gba àdánù náà. Bẹ́ẹ̀ gẹ́ ni ẹgbẹ́ akọ̀ròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun NUJ ti kéde ọjọ́ 7 láti fi kẹ́dùn lórí ikú Nathaniel Abímbọ́lá. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Àwọn àgbààgbà àti olórí olóṣèlú tí ìṣàkóso gómìnà Godwin Obaseki ti ìpínlẹ̀ Edo léwájú fún ti ké sí ìjọba àpapọ̀ àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè yìí láti fi ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo sọ̀rí olóògbé Anthony Ni O tó ti fi ìgbà kan jà fún òmìnira orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà Obaseki tí ó pe ìpè yìí ló sọ wípé eléyìí jẹ́ ìrántí olóògbé ọ̀hún láti fi orúkọ rẹ̀ sọrí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo kí ìṣàkóso ọdún 2017 tó wá sí òpin. Bákan náà ni gómìnà Obaseki tún kéde kíkọ́ nípa ìtàn ní àwọn ilé ẹ̀kọ́ ìyẹn history ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama, pẹ̀lú kíké sí àwọn ilé ẹ̀kọ́ gíga àti ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ni láti dá ẹ̀ka tí wọn yóò ti máa kọ́ nípa ìtàn ìyẹn history sílẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ wọn. Ìgbésẹ̀ yìí wáyé níbi ìdásílẹ̀ ẹgbẹ́ Castle of Legend tó wáyé ní ìlú Benin tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Edo, níbi tí wọ́n ti ṣe àfihàn ère olóògbé Ni O sí iwájú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo tí ààrẹ ẹgbẹ́ náà olóyè David Edembiri fi kalẹ̀. Bákan náà ní ìfi àmì ẹ̀yẹ dánilọ́lá wáyé fún àwọn kan tí wọ́n ti kó ipa ribiribi ní orílẹ̀-èdè yìí, níbi tí a ti rí Alhaji Lateef Jákàndé, aṣòfin Obi Onsoki Ikopo, olóyè Chief Imazubulike Amechi àti
Alhaji Tanko Yakasi ti gba àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti ṣiṣẹ́ ribiribi fún orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Obaseki wá ké sí olúkúlùkù ọmọ orílẹ̀-èdè yìí láti máa kó ipa rere wọn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ́ kí orúkọ wọn wà nínú ìtàn gẹ́gẹ́ bí àwọn akíkanjú tí wọ́n ti ṣiṣẹ́ fún orílẹ̀-èdè yìí nígbà tí wọ́n bá jáde láyé. Àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà ti dá àwọn 200 àwọn òṣìṣẹ́ wọn dúró tí àjọ tó ń furu mọ́ àwọn tí ń ṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC fi ẹ̀sùn kàn fún gbígba owó rìbá tó wọ 23 bílíọ̀nù náírà láyé ìṣèjọba mínísítà tó ń rí sí ọ̀rọ̀ epo bẹntiró tẹ́lẹ̀ rí arábìnrin Designeen Alison Madueke lásìkò ètò ìdìbò gbogbogbò tó wáyé ní ọdún 2015. Bákan náà ní ìwádìí fi hàn wípé àwọn alákòóso àjọ náà ti fi àwọn òṣìṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn sí orí ààbọ̀ owó oṣù títí di ìgbà tí àbájáde ìdájọ́ òtítọ́ yóò wáyé láti ọwọ́ ìjọba. Tí a bá gbàgbé wípé àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè yìí INEC ti kọ́kọ́ kéde ìdádúró àwọn òṣìṣẹ́ elétò ìdìbò 23 tí àjọ ọlọ́pàá fi ẹ̀sùn kàn pé lórí àtúndì ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Rivers lọ́jọ́ 9 oṣù kẹta ọdún 2017 wípé wọ́n lọ́wọ́ màgòmágó nínú. Gẹ́gẹ́ bí ohun tí kọmíṣánná fún àjọ INEC tó ń ṣojú ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ìyẹn Solomon Soyebi sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ níbi àpérò kan pẹ̀lú àwọn oníròyìn l'Àbújá. Ó fohùn lédè wípé àjọ náà ti dá àwọn òṣìṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn dúró fún ìgbà ráńpẹ́ nítorí ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. Nínú ọ̀rọ̀ akọ̀wé àgbà àjọ INEC ọ̀gbẹ́ni Rotimi Oyèkánmi kọ ó ní ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ láti ọwọ́ àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí láti fi àyè gba ìwádìí fún àwọn òṣìṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn. Alága Millet Anla Cattle Breeders Association of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Nasarawa Alhaji Muhammed Hussein ti ra ọwọ́ ẹ̀bẹ̀ sí àwọn Fúlàní darandaran láti gba àlàáfíà láàyè pẹ̀lú láti rí dájú wípé wọ́n jáwọ́ lórí bíba àwọn èrè oko jẹ́ láti lè mú kí ìtẹ̀síwájú dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Hussein ló pe ìpè yìí pẹ̀lú àwọn oníròyìn lọ́jọ́ Àìkú tó kọjá lórí ìpàdé níní ìpàdé pẹ̀lú àwọn ènìyàn àríwá Nasarawa pẹ̀lú àwọn agbègbè Nasarawa, Egon, Akwa-Nga àti Awamba ní ìjọba ìbílẹ̀ Akwa-Nga. Níbẹ̀ ló ti sọ pé ìpàdé ọ̀hún dálé lórí wíwá àlàáfíà pẹ̀lú ìrànwọ́ jíjáwọ́ lórí bíba àwọn ohun èrè oko tó jẹ́ ti àwọn àgbẹ̀ jẹ́ fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí pàápàá fún ìtẹ̀síwájú ìpínlẹ̀ Nasarawa kí oúnjẹ túbọ̀ pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà. Alága àjọ ọ̀hún Hussein tún tẹ̀síwájú pé gẹ́gẹ́ bí ojúṣe àjọ Millet ni láti polongo àlàáfíà ní gbogbo ọ̀nà fún àwọn ènìyàn Fúlàní. Bákan náà ló tún mẹ́nuba ìyà ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe mẹ́hẹ̀. Ó wá ń ké sí ìjọba àpapọ̀ láti rí dájú wípé wọ́n ṣe ètò ààbò tó mọ́yán lórí daindain pàápàá ètò ààbò ẹ̀mí àti dúkìá ní orílẹ̀-èdè wa. Lákòótán ọ̀rọ̀ rẹ̀ wá ké sí kó wá wọn pàápàá àwọn Fúlàní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ tí wọ́n bẹ ní agbègbè tí olúkúlùkù wọn bá wà láti jáwọ́ lórí bíba ohun èrè oko jẹ́ àti fífi ọwọ́ òfin lé ara wọn nípa pípa ara wọn ní ìpakúpa nítorí ààbò fún orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àǹfààní kí oúnjẹ lè pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà. Ilé alájà mẹ́ta oníbejì tí wọ́n ń kọ́ lọ́wọ́ láti fi ṣe ilé ìtura ní agbègbè ọjà Nkwonzebo lópòpónà Ògidì ní Abatete tó súnmọ́ ọjà Onitsha ló dàwó lọ́jọ́ 25 oṣù tá a wà nínú rẹ̀ yìí tí kò sì sí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ pé ilé náà dàwó lọ́jọ́ Àbámẹ́ta ní ọwọ́ nǹkan bíi aago 2:30 ọ̀sán lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ ti kúrò ní ilé ọ̀hún.
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ akọ̀ròyìnjọ ti orílẹ̀-èdè Nàìjíríà sọ pé ó lé ní 20 òṣìṣẹ́ tí wọ́n máa ṣiṣẹ́ ní ọgbà ilé tí ó dà wó lójoojúmọ́, ṣùgbọ́n lásìkò tí ilé náà dà wó kò sí ẹnikẹ́ni nínú ọgbà ilé náà. Bákan náà, nínú ọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá ẹkùn Ògidì, ọ̀gbẹ́ni Hassan Musa sọ pé ó fún àsìkò tí à ń kó ìròyìn jọ, iléeṣẹ́ ọlọ́pàá kò ti ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ṣùgbọ́n lọ́gán tí àsìkò bá ti tó káwọn ṣe àbẹ̀wò sí, àwọn yóò ṣe àbẹ̀wò sí ilé tí ó dà wó láti mọ ohun tó ń ṣe okùnfà ilé náà tí ó fi dà wó. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ti fi ìdí fífi ọwọ́ òfin mú ọmọ ọdún 55 ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Paul Unchil látàrí pé ó fi májèlé sínú oúnjẹ ilé ìtajà oúnjẹ kan tí àwọn méjì sì kú nígbà tí 54 ènìyàn ló wà ní ilé ìwòsàn lágbègbè ìjọba ìbílẹ̀ Ogoja. Nínú ìròyìn tó tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ pé májèlé náà ti ṣe okùnfà ikú alábòjútó àti olùdarí ilé ìtajà oúnjẹ ọ̀hún, arábìnrin Enna Eran àti ọkọ rẹ̀ Edward, nítorí àwọn lọ́kọ́kọ́ jẹ nínú oúnjẹ ọ̀hún. Ilé ìtajà ọ̀hún tó wà ní agbègbè Abrangin Oboso ní àdúgbò Odogbo ní ìjọba ìbílẹ̀ Ogoja. Ẹ̀wẹ̀, alukoro fún àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Cross River, Iroyin Ugbo sọ wípé àwọn ọlọ́pàá ń wá níbi ìpàgọ́ tí àfúrásì ọ̀hún fi ṣe ibùgbà kó tó di wípé ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá tẹ̀ ẹ́. Gẹ́gẹ́ bí Oṣojúmi Kòró ti sọ, ó ní ìṣẹ̀lẹ̀ yìí tó jẹ́ èyí tí ó burú jáì nítorí tọkọtaya ọ̀hún fi àwọn ọmọ 5 sílẹ̀ sáyé. Bákan náà ni kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún, dókítà Iyangi Asimbo, ṣàlàyé pé àwọn tí wọ́n ṣe kòǹgẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ń pọ̀ nǹkan funfun jáde lẹ́nu, ẹ̀jẹ̀ àti oríṣiríṣi, tó sì sọ wípé àwọn 54 ènìyàn tó kù ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Lákòótán, arábìnrin Irena Ogbondo sọ wípé afurasí ọ̀hún ti wà ní àkóló àwọn ọlọ́pàá fún ìwádìí àti fún ìdájọ́ tí ó péye. À ń gbàládà wípé kọ́lọ́run má jẹ́ kí a ṣì jẹ. Ní báyìí, a ó lọ gbọ́ ìròyìn ìdókòwò fún ti àṣálẹ́ tòní. Gómìnà Ifeanyi Okonwa ti ìpínlẹ̀ Delta ti gba olùdásílẹ̀ iléeṣẹ́ Dangote Group Alhaji Aliko Dangote ní ìyànjú láti yà sí ẹ̀ka epo rọ̀bì nínú ìdókòwò rẹ̀ kí ó sì ṣe àmúlò àǹfààní afẹ́fẹ́ ìdáná tí ó pọ̀ ní ilẹ̀ náà. Okonwa tí ó sọ ọ̀rọ̀ ìyànjú yìí nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ àti ṣíṣí ilé-iṣẹ́ tuntun kan, ìyẹn Chinedu and Sons Ultra Modern Complex àti ilé ìjà sámántìsì ti Dangote, ìyẹn Dangote Cement Warehouse, sọ wípé irú ìdókòwò bẹ́ẹ̀ yóò pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fún àwọn ọ̀dọ́ tí kò ní iṣẹ́ lọ́wọ́, èyí tí yóò tún mú àwọn ọ̀dọ́ náà fà sẹ́yìn kúrò nínú ohun tó lè dí àlàáfíà ìlú wọn lọ́wọ́. Ẹ̀wẹ̀, alága iléeṣẹ́ tuntun Chinedu and Sons Nigeria Limited ọ̀hún, ọ̀gbẹ́ni Chinedu Ezenyili, nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn lẹ́yìn ìṣílé náà sọ wípé iléeṣẹ́ òun yóò pèsè iṣẹ́ tó tó 200 fún àwọn ọ̀dọ́ àti wípé òun ti ń ṣe iṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ Dangote láti mú iye owó sámántì wálẹ̀ kí ilé kíkọ́ lè rọ àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn. Sekinat Ọláìdẹ́rajì fún tẹlifíṣàn Orísun. Tó kò jẹ́ bó ṣe jẹ́ fún ìròyìn ìdókòwò àti aláǹfààní láti gbọ́. A ó yẹ̀bá díẹ̀ nígbà tí a máa mú ìròyìn eré ìdárayá wá fún wa. Akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ rí fún ikọ̀ orílẹ̀-èdè yìí tí ọjọ́ orí wọn kò ju 20 ọdún lọ, John Obu, ti ké sí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbọ̀jẹ̀ ti orílẹ̀-èdè yìí, Genetro, láti ṣiṣẹ́ dáadáa lórí ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù Kelechi Iheanacho nípa
rí dájú wípé oyè rẹ̀ túbọ̀ kún ju ti àtẹ̀yìnwá lọ nípa gbígbá bọ́ọ̀lù sínú àwọn fún ikọ̀ ti orílẹ̀-èdè yìí àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó ń gbá bọ́ọ̀lù fún ní òkè òkun ìyẹn Manchester City. Iheanacho tó jẹ́ mọ́kànlélógún lọ́mọdún ló pàdánù àǹfààní bàǹtàbàǹtà nígbà tí ikọ̀ yìí wà kò pẹ̀lú ikọ̀ Senegal ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ wáyé ní ọjọ́bọ̀ tí ó kọjá láti gbá bọ́ọ̀lù sínú àwọn ṣùgbọ́n tó padà rí àyè láti gbá bọ́ọ̀lù sínú àwọn tí orílẹ̀-èdè yìí sì parí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún sí ọ̀mì kọ̀ọ̀kan. Obu sọ wípé ó jẹ́ ohun tó ṣòro bí ọmọ orílẹ̀-èdè yìí kò ṣe ní àǹfààní láti wo ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún bó ṣe ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè London ṣùgbọ́n èyí tí wọ́n gbá tán lẹ́yìn rẹ̀ ni àwọn tó wù ú bó ṣe jẹ́ wípé ọ̀mì ni orílẹ̀-èdè yìí gbá ó sì dájú kí orílẹ̀-èdè yìí pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún lọ nítorí eléyìí fi hàn wípé orílẹ̀-èdè tí ń gbáradì fún ìgbèrègèdè ìfẹ̀yẹ àgbáyé tí wọn yóò wá kò ní oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí. Obu tẹ̀síwájú pé eléyìí ṣe àfihàn wípé lóòótọ́ ni àwọn akọ́nimọ̀ọ́gbá Genetron ṣiṣẹ́ takuntakun fún orílẹ̀-èdè Nàìjíríà láti lè pèrègèdè fún ìfẹ̀yẹ àgbáyé. Ó ṣàlàyé síwájú sí wípé ìṣọwọ́ gbá bọ́ọ̀lù ikọ̀ Super Eagles lásìkò yìí fi hàn wípé gbogbo ògo ikọ̀ Super Eagles ló ti ń padà bíi ti àtijọ́ pẹ̀lú àrọwà sí àwọn agbábọ́ọ̀lù láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wọn fún ìtẹ̀síwájú ikọ̀ àgbọ̀jẹ̀ ti orílẹ̀-èdè yìí àti wípé kí akọ́nimọ̀ọ́gbá Genetron rí dájú wípé ìdá 70 àwọn agbábọ́ọ̀lù náà ń ní ìfẹsẹ̀wọnsẹ̀ papọ̀ pẹ̀lú ara wọn láti mọ̀ bí wọn yóò ṣe máa gbá bọ́ọ̀lù sí pẹ̀lú wípé níwọ̀n ìgbà tí ẹni tuntun bá ti darapọ̀ mọ́ ikọ̀ ọ̀hún ó di dandan kí ìgbáradì tó lọ́rìn wà fún kó lè mọ bí a ti ń ṣọwọ́ gbá bọ́ọ̀lù sí nínú ikọ̀ Super Eagles kí orílẹ̀-èdè Nàìjíríà lè túbọ̀ máa gòkè àgbà sí i. Elijah Adégòkè ló ti ń ròyìn fún tẹlifíṣàn Orísun. Ní ìlàrímọ̀ fún ìròyìn jákèjádò ti àṣálẹ́ tòní ṣùgbọ́n kí a tún máa lọ ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Àmúwá fún wa wípé mínísítà fún iṣẹ́ òde agbára àtilégbèé Babátúndé Fáṣọlá ti fi ń dá àwọn ènìyàn lójú nípa píparí àwọn iṣẹ́ àkànṣe tí ìṣèjọba àná pàtì. Gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Ambode gbé òṣùbà fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà fún àṣeyọrí rẹ̀ lásìkò ìṣèjọba rẹ̀. Gómìnà Ifeanyi Ogunanyi ṣe ètò ìrànwọ́ owó fún àwọn ọlọ́jà ní ìpínlẹ̀ Enugu. Lákòótán, àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí ti dá àwọn òṣìṣẹ́ wọn kan dúró tí àjọ EFCC fi ẹ̀sùn kàn. Ní ìlàrímọ̀ fún ìròyìn jákèjádò ti àṣálẹ́ tòní kí a tún fi lè pàdé láṣálẹ́ ọ̀la lórí ìròyìn jákèjádò láti lè ṣe amóhùnmáwòrán Orísun. Ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ ká rántí wípé ohunkóhun tá a bá máa là kọjá fún ọ̀gbà díẹ̀ ni kì í ṣe láéláé. Wúrà tàrí tó ń dán yìí ó ti la ọ̀pọ̀lọpọ̀ iná kọjá. Orúkọ tèmi ni Elijah Adégòkè. Ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan láòjì.